ajá rẹwà ẹ̀bà bí ó ṣọlá ìyá mi níbo ni báwa lè ní o gbówó kan pàjù bẹ́ẹ̀ lọ kó owó tó màmá mi mo fẹ́ ojúlé lọ ìyá mi màmá mi mo fẹ́ràn ẹ o wàláyé mo nífẹ̀ẹ́ ìyàwó mi kò tó ti màá mi mo fẹ́ràn ọmọ mi gan kò tó ti màmá mi kọ́kọ́ ayé pọ̀ fún mi àti ìyá pé kí n mú kan n ó mú. ìyá ni ìyá ẹ ìyá ẹ ìyá yàrá bàbá ìyá ni ìyá wa àpẹ láyé ìyá ni múra ẹyin láyé ìyá lálábàárò ọmọ òrìṣà bí ìyá láyé ìyá ni ìyá wa àpẹ láyé àti mójú rògùn wa lòkun bá àti mójú rọ̀ṣà àròrẹ́ ní èyí tó ṣe bí a bá wáyé nígbà ẹgbẹ̀fà màmá ni màmá wa ló máa bí àdìjẹ òun ló máa bí wa wà ẹ bá mi ká abiyamọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ìyá ni wúrà iyebíye abiyamọ kú ọ̀rọ̀ ọmọ sọjọ́ rírí jẹsóhun ní káwí abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ọjọ́ tẹ́lẹ̀ pé ìsìnkú ọmọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ìyá ni bàrù ọmọ ìyá làlá ẹ bá mi ká abiyamọ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ọlátúndé Òní street. Ìyá ni múra iyebíye abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ìyá mo ní tètè kú mo ní lọ́jọ́ làlẹ́ rẹ̀ abiyamọ níjọ́ ogún lè má máa wá ìyá tó fẹ́ràn ọmọ lọ́mọ bí mọ́mí máa ikú ikú ò ní lè gbà ọ́ lọ́wọ́ àwa gbogbo ọmọ rẹ sọ pa wọ́n sì máa bí bèjì tó máa gbẹjọ ipò ẹtù ní sáwù ọlọmọdé àmọ́ ẹwà bàbá mọ ẹ kò ní bọ sí ẹrù lẹsẹ odò láíláí ewu ni máa bẹ ní ẹtù ní surprise ọmọ ọjà alídìí rẹ kò ní bí ìbànújẹ́ mọ́ àfẹyí sọmọdún màmá tí ń lò ó nínú ọlá láàrin ọmọ ní ká mọ wà ó. Ọjà dúró lábí lè bá mọ́ wá. Ìyá Adúgbò ní mọ̀ kì lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́. Àṣẹ ìsá àmọ́dọ̀ àṣẹ ìsá àmọ́dọ̀ lọ́dọ̀ ìlú sápọ̀ mọ́ rúwẹ́. Ìjẹ̀ṣà ni wọ́n fi ṣèyá òbí mo fẹ́ jobi